máa yí kígbe òṣì ló ń bẹ̀bẹ̀ kó tó lè jẹ́ ó. Ìṣẹ̀dá bí máa torí ìṣẹ́ wáyé kó bọ̀rọ̀ tán. Àṣírí bíbò ọba ní ń bá àṣírí. Àṣírí bíbò ìṣẹ́gbẹ́ ọ̀rọ̀ tí ó mọ̀ tán kẹ́ kì í ṣẹ́gbẹ́ ọ̀rọ̀ tí ó mọ̀ tán ojúmọ́ tí ní láwùjọ kí ọwọ́ yọ láàrin ẹgbẹ́. Àmì o èmi ṣàmì àṣírí bíbò ní tèmi. Àṣírí bíbò ọba ní ń bá ọbọlúwa ní bá àṣírí. Àṣírí bíbò ìṣẹ́gbẹ́ ọ̀rọ̀ tí ó mọ̀ tán kẹ́yà gbọ́. Àṣírí bíbò lójú ojúmọ́ tí ní láwùjọ kí ọwọ́ yọ láàrin ẹgbẹ́. Àṣírí bá ti bò bíbò ní o. Owó lọ́wọ́ yọ ní ẹnu ọdún yànmú olófìfọ́. Òṣì ló ń jẹ́ta ní bàbá rẹ̀ nílẹ̀ yìí wọn kì í mọ̀ rí o. Owó ní jábọ̀ bá ẹ̀ tán ò máa jẹ́ ṣiṣẹ́ o. Orí inú mi má ṣe mí tá ló ṣe Èdùà mo bẹ̀ ọ́. Má má jẹ́ ṣiṣẹ́ o. Àṣírí bíbò tẹ́káṣírí ọba ní ń bá àṣírí. Ọba olúwa ní ń bá àṣírí bíbò ìṣẹ́gbẹ́ ọ̀rọ̀ tí ó mọ̀ tán kẹ́yà. Àṣírí bá ti bò ojúmọ́ tí ní láwùjọ kọjá ọ̀rọ̀ tí ó mọ̀ tán ní ẹgbẹ́. Ojú owó lọ ojú ìlọ àṣírí bíbò ìṣẹ́gbẹ́ wọn. Igbódí gágá òkùnkùn bírímù adíá fún òṣè máa gà níjó ojú ń páwo òṣè máa gà lóhun òrí jẹ òun òrí mu. Ọ̀rúnmìlà wá pé bá òkànjú ire ayọ̀ máa dé. Ọ̀rúnmìlà pé bá òkànjú ire ayọ̀ sì ń bọ̀. Iṣẹ́ o. Báwo ni? Àwọn aráàlú òyìnbó ńkọ́? Àwọn aráàlú òyìnbó wà. Báwo dẹ̀ ni? Dáadáa ni. Ǹjẹ́ mo bá àbáńlé? Bàbá, àìpẹ́ yìí ló jáde. Wọ́n lọ sípàdé ẹgbẹ́ wọn. Ó lè máa pẹ́ kó tó dé. Ok. Bá mi fi eléyìí jíṣẹ́ fún wọn. Sọ fún wọn pé ìgbìyànjú wọn àtàdúrà wọn gbà lórí mi. Ìwọ náà gba eléyìí kó fi ra nǹkan. Wọ́n sọ fún wọn pé ó máa pẹ́ díẹ̀ kí n tó padà ṣùgbọ́n wọ́n máa tún padà wá yọjú sí wọn kí n tó lọ. Ẹ lè má gbàgbé taṣọ tẹ́ni ẹ máa bá mi rà bọ́. No problem tí bá padà wá máa bẹ kó dání. Okay, take care. Ẹ bá mi káwọn ará lé. Wọ́n á gbọ́. Ó dàbọ̀. Yeah, ó dàbọ̀. Thank you. Ọlá ń kọ́ wọ́n rìn lórèrè oṣù olè bá. Èmi ò bẹ̀bẹ̀ orí mi fẹsẹ̀ mi rìn náà burú jẹ́ o. Owó ìmọ̀ ayé kígbe òṣì ló ń bẹ̀bẹ̀ kó tó lè jẹ́ o. Ìṣẹ̀dá bí máa torí ìṣẹ́ wáyé kó bọ̀ ọ̀rọ̀ tán. Àṣírí bíbọ̀ bá Báwo ni? Fine. Báwo ni iṣẹ́? Iṣẹ́ dá, iṣẹ́ dùn, iṣẹ́ dùn. Really? Mo ní news for you. Mo gbọ́. I had to win contract to worth 40 million naira. Oh, honey, I am so happy for you. Inú mi dùn fún àmẹ́jèjì torí oríire yẹn rọra wọn so inú mi dùn fún àmẹ́jèjì àmẹ́jì la kó oríire. Kí la fẹ́ ṣe ń sìn? Kí la fẹ́ ṣe? A máa celebrate it. Really? Yes. Ìwọ ló máa wọnú kitchen yẹn lọ wàá wọ oúnjẹ tó bá dáa tó pàlàtébò wàá ṣe. Ìwọ fìyẹn lẹ fi mi kí ni ìwọ fẹ́ jẹ? Ohun tó bá ti ṣe lẹ́nu ẹ máa wá bí ṣe máa rí wáìn tó dánú léyìn máa bọ́ sí balance máa wá wáìn jáde
Okay, fún mi jacket. Okay. But yeah. Wọ́n ní tí inú ọba ń lójú ọmọ pamọ́ra ni. Ìgbà yọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀sìn kò wá ní ilé-iṣẹ́ ọkọ̀ mi ti win ní contract kan 40 million ọkọ̀ bẹ́ẹ̀ mi. Honey, o mọ̀ pé mi náà ò ní sọ̀rọ̀ ẹ̀, àmọ́ àwọn náà rí lára. Ó bẹ́tà bẹ́ẹ̀. Ó bẹ́tà bẹ́ẹ̀. Ó bẹ́tà bẹ́ẹ̀. Àwọn aṣọ tí mo rẹ̀ ní latest designs ni wọ́n aṣọ orí wọn ojú ní very beautiful material so ṣẹ̀rí lace voile lace àwọn latest in town very expensive ìmọ̀kìtẹ̀ bá wọ̀ ṣẹ̀rí kó bá kọ́lọ̀ yín mu. Káyọ̀dé ṣé lọ́wọ́ ọdún tó kọjá sígbà tá a wà yìí tó rí ìlú èbó tó dé ló ti rówó dá gbogbo àrà tó báyìí? Káyọ̀dé ẹ̀rù ń bà mí o. bọ̀ màmí kí ló tún ṣẹlẹ̀ sí i èwo ló fa ọ̀rọ̀ ẹ̀rù bíbànú ilé yìí sí. níṣe tó o dé yìí ilé méjì ńláńlá ni mo gbọ́ pé o ti rà sí ìgboro Èkó ọkọ̀ bọ̀gìnì mẹ́ta àyìmọye àwọn èèyàn ló tún fún lówó ńláńlá nínú ẹbí ọ̀sẹ̀ tó kọjá lọ́ra lẹ́ẹ̀ka kan sílùú wa dúró ná Káyọ̀dé ṣé wọ́n ń ka owó nílùú èbó ni àbí wò la mọ̀ bẹ́ẹ̀ èmi ò ní gbà o èmi ò ní gbà. Màmí irú sọ lẹ́nu wo lélẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ wà nù kí n lọ sílùú òyìnbó kí n tẹpá mọ́ṣẹ́ kí n dẹ̀ kó èrè oko wálé ni. Káyọ̀dé èmi mo bí ọ má pàjá lọ́bọ̀ fún mi àìmọye àwọn èèyàn nílùú wa ni wọ́n lọ ìlú èbó tí wọ́n lọ́dún 5 ètò lọ́dún 10 nítorí kó wálé wọn rí ìdá 3 ẹ̀kọ́ bọ́ ọ. Màmí ẹ yé sọ mí lẹ́nu náà ẹ yé sọ mí lẹ́nu ẹ lè forí àdàbà wétà tí o rò iṣẹ́ ọwọ́ tèmi lèmi ń jẹ o iṣẹ́ ọwọ́ mi mò ń jẹ o. bó o ní wọ́n ṣe tiẹ̀ dúró náà jẹ́wọ́ fún mi bó o ló ṣe tiẹ̀ tó fi rí bẹ́ẹ̀ Káyọ̀dé owó òjijì lélẹ́yìí owó yìí ọ̀mọ́ èmi ò sì ní dákẹ́ ìní gbà fún ọ Káyọ̀dé ìní gbà o. Kí ló dé? Ẹ̀gbọ́n mi káàbọ̀ jàre. Kí ló dé àtìyá àtọmọ tí mo ń gbọ́ ariwo yín bí mo ti lọ ni mo ti ń gbóhùn yín. Màmá àgbà ẹ bá mi kìlọ̀ fábúrò yín ẹ kìlọ̀ fábúrò yín kọ́ ẹ sèmi lẹ́nu o ṣó ti yé yín kò dẹ̀ kí n ṣẹjọ́ yín èmi tí mo kó ẹjọ́ mi tí mo wá rò fún yín ni bí ó ṣe bẹ́ẹ̀ ní rí ogbó sọ lẹ́nu yìí máa ṣe fẹ́ mi ẹgbà ó bá mú yín ẹgbà. o gbọ́dọ̀ kẹjọ ẹ̀rọ fún ọ̀hún ló bí ẹ ń gbọ́ kí ló dé. Ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ ara Káyọ̀dé ni mo mọ̀ bá sọ tọ́mọ̀ ká gidi borí yìí mo máa ń sọ fún un bí ọmọ ṣe dáa fún un tí ò ní ṣìṣe mọ́ ni èmi ò sì ní gbà fún un ò ní yé wí o èmi ò ní yé wí èmi ò lè gbà fún bí tiẹ̀ ò ṣe ní bàjẹ́ ẹni mo rán mọ́nu tí mò ń sọ o lónìí móríwá yìí o èyí sì ní dáálé. bó bá bá sọ̀rọ̀ ara ẹ̀ pẹ̀lẹ́kùtù ló máa fi sọ. ó ti kúrò lọ́rọ̀ pẹ̀lẹ́ ẹ̀gbọ́n mi ẹ mọ́rọ̀ kó ń bí ọ̀rọ̀ tiẹ̀. ó ti mọ̀rọ̀ wọn mọ́ òde èjì bá a bá fẹ́ bá wọn sọ̀rọ̀ tó dẹ̀ fẹ́ kọ́ gbọ́ sùúrù ló máa fi bá wọn sọ o àìjẹ́ bẹ́ẹ̀ àmọ́ ṣá o bí iṣu ẹni bá tú a máa fọwọ́ bò jẹ ni. iṣu tó tú dáadáa nu o bí iṣu bá fọ́pọ̀ mọ́ mi gbogbo ayé ní orí toríta gbangba là á dà sí èmi kọ́ èmi ò lè fara mọ́ ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ń pariwo ẹ má jẹ́ ọba tèmi jẹ́. díẹ̀díẹ̀ ṣá díẹ̀díẹ̀ òde tí mo ní ó máa sinmi lọ lé nìkan. ẹ wo ẹ má bínú ó ti yẹ múra látàárọ̀ Káyọ̀dé náà ní dá mi dúró ẹ jẹ́ ń rè múra. láìpẹ́ mélòó ṣáàtì ti lọ. ọ̀gá ọ̀rẹ́ sórí tọ́lọ́n bá tún ní ká tún wí ní ńlá yìí tí wọ́n ń wò yìí o bí ó ṣe ṣe èyí tó ṣe láti jẹta yìí torí láti jẹta yẹn inú mi ṣáà ń dùn ní wo kódà wọ́n fún mi lóúnjẹ ńlẹ̀ mi ò lè jẹ. eléyìí ti bọ́ sí náà ó ti bọ́ sí no doubt. àmì. tó bá rí àlùfíìpò wa ó wà lẹ́yìn dọ́kúmẹ́ǹtì yẹn. ṣé kò ń ṣe lè. wọ́n ní ká wá different proposal wa lọ́tún alábùjá mo lè ti pe secretary company yẹn ó ti ní a máa lò bíi 3 days pẹ̀lú àwọn láti lè fi store gbogbo àwọn kìnìyàn out. so ọjọ́ mẹ́ta la máa lò lù lábùjá báyìí. bẹ́ẹ̀ni. mi máa ń fẹ́rù àwọn iṣẹ́ ńláńlá tó tún wá ní ìrìn àjò nípa olúwa lè enjoy ara ẹ̀ lọ́hùn.
ká máa múra Àbújá ló kù fún wa báyìí sìn kó ní kálukú yá máa lọ di gbádàgbọ́n ẹ̀. ó lè kù sọ́wọ́ ọwọ́ yìí ló kúkú sí. ọwọ́ mi ló kù sí kẹ̀ èmi Akin Akànni ọmọ Akíndélé fi yín lẹ̀ fún mi. ọ̀rẹ́ wá wọlé yìí ṣé kò ṣe wípé chairman yẹn wọn máa lọ gbìyànjú àti fẹ́ tún gba ọkọ lórí ibi because èmi náà gbọ́dọ̀ ni mò ń wòye. àwọn ilé ìwọ̀n bá ti drop cost list wa fún wọn rẹ̀ sí accept àwọn ilé ìwọ̀n àwọn kọ́mpútà ọmọ ọlọ́gbọ́n àwọn máa dóde rìbá ìyọ̀npá náà fún yàn rìbá. bẹ́tà ṣe owó wa kà. bẹ́tà ló máa jẹ́ àṣìṣe fún oníṣẹ́ o. Mrs. Abayomi bí ẹ̀kẹ́rin lélẹ́yìn sí ta ti run test tí mo dẹ̀ ṣe ń sọ fún yín pé kò sí nǹkan kan tó ṣe yín ẹ ń gbé ara yín lọ́kàn sókè kò sí àìsàn kankan tó wà lágọ̀ọ́ ara yín tó lè fa kẹ́yìn àtọkọ yín má rọ̀mọ́ bí medically both of you are fine. lóòótọ́ lẹ ti sọ fẹ́mi àtọkọ mi láì mọye gbà pé àwa medically okay àmọ́ dókítà èmi rò pé bóyá ọ̀rọ̀ kan wà tẹ́ẹ̀fẹ́ sọ lójú ọkọ mi ń lèmi ṣe ní kí n padà wá rí yín láyé ọ̀tọ̀ ó yẹ lè ṣàlàyé fún mi àwọn àgbà bọ̀ wọ́n ní tí ojú ò bá rí ọkàn kí n kẹ́gbẹ́. ẹ fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ madam nǹkan wà nǹkan tó dẹ̀ wá ń bẹ̀ ni pé ẹ fi ara yín lọ́kàn balẹ̀ ṣé eléyìí sì máa tún fa àìsàn míì sí yín lágọ̀ọ́ ara a tún máa gbé yín dìgbàdìgbà káàkiri torí pé ẹ ń disturb ara yín lórí nǹkan tí ò tiẹ̀ sí. There's nothing wrong with you ẹ̀yin àtọkọ yín wà okay ẹ gbàdúrà àbí ẹnìkan ti sọ fún yín gbọ́dọ̀ ò gbàdúrà mọ́ God at his own time á gbàdúrà yín á dẹ̀ fún yín lọ́mọ ẹ lọ fọkàn balẹ̀ madam. ẹ ṣé wọn dọ́kítọ̀ jẹ́ bó ṣe jẹ́. ẹ ṣé mo dúpẹ́. Màmí ṣe rí pé mi àtọkọ mi náà ò dúró à ń gbìyànjú àwa dúró lórí ilé ìwòsàn nìkan gbogbo àgbo tẹ̀ ń gbé wá pátápátá là ń lò déédéé. Màmí ibi tọ́rọ̀ yìí dé èmi rò pé àsìkò Ọlọ́run lójú ọkọ mi wò kì í ṣe pé mi náà dédé látẹnu mọ́ ara bí amọ ló ń ta mí bíbí ni mo bí ẹ mo dẹ̀ gbàdúrà sọ́lọ́run ọba kọ́lọ́run jẹ́ kí ìwọ náà bí yàn. àmín èmi náà bí tèmi. àmín o. ìyá Kẹ́misọ́lá ṣé ẹ̀dẹ̀ lè jẹun báyìí. máa jẹun. ó ní àwọn aṣọ kan tí mo bá yín rà tí mo ti ní mo máa kó wá fún yín tí n bá bọ̀ lọ́dọ̀ yín tẹ́lẹ̀ ẹ jẹ́ kúkú fẹ́ kàn kó yẹn náà. ṣé àwọn wo omi tútù ni kò kọ́kọ́ fún mi náà kò sí wàhálà kàn mí báyìí. Àbáyọ̀mí wàláhì tàláhì súnmọ́ bí láì bàbá ńlá ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi wọ́n sọ pé àwọn iléeṣẹ́ ńláńlá méjèèjì yìí wọ́n pawọ́pọ̀ ṣe pọ́jẹ́tì màá ní bàbá ńlá irọ́ ni. wàá rí pé nǹkan tó lágbára gan-an àwọn kan mọ̀ ọ́ máa sọ̀rọ̀ àìtẹ̀lẹ́ wọn kọ́ host wa náà wàá rí pé tí host wa ṣe ṣàlàyé fún wa pé ọ̀la la máa pàdé àwọn oníṣẹ́ tí ó tún jẹ́ second company. ó ga o anyway tiwa náà ló máa jẹ́ Ọlọ́run á fún wa ṣe. àmín. Ọba tó ti ń fún wa ṣe òní padà lẹ́yìn wa tàtúlẹ̀ lẹ́yìn ìyá rẹ̀. hello dear báwo ni iṣẹ́ l'Àbújá. kò kọjá àfaradà Àbújá wà ń bẹ àdúpẹ́ fọlọ́run. ṣé kò wá stressful ṣá. à ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ mi ń kọ́ ń bẹ̀. wo ọmọ ẹ wà lẹ́gbẹ̀ẹ́ mi bí báyìí wàhálà ẹ pọ̀ I want to talk to my daddy ló ń sọ látàárọ̀. Wòmí when next tó bá máa travel báyìí máa di ẹrù ẹ̀mẹ́rù ẹ̀. ẹ jọ wọn máa lọ because wàhálà tó ń fún mi bí báyìí pọ̀ o. kí n di mẹ́rù bíi ti bá o kí ló le tó yẹn kí lọmọ mi fi ṣe ẹ́. sọ fún pójú ló ń kàn ọmọ a máa tó di big boy báyìí sí Fẹ́mi má dá ọmọ ẹ lóhùn o ti gbọ́.
ó fẹ́ bá sọ̀rọ̀. Okay, hold on for. No beke. Báwo ni o ya? Bùrá Yọmí, ṣé wàá pa? Báwo ni aya wa pẹ̀lẹ́? Ẹ má dá lóhùn, ẹ mọ̀ pé ọmọ dáàdì ẹ̀ nífẹ̀ẹ́ mi. Bẹ́ẹ̀ni. Oya, talk to daddy. You're not Uncle Rami. Shut up, he's not your uncle, you call him daddy. Fọmọ mi lẹ̀ o. Awúráwo ni ọjọ́ pé mi lọ ń kú lọ. Awúráwo lèmi àti ẹ̀. Irú rubbish o ni. Hello. Femi. Hello, Daddy. No. Don't let me hear that from you again, no. He's your second daddy, oh. Don't call him uncle. Yes. Okay, no wahala. When I'm coming back home, I'll get something good for you, okay? That's my baby boy. Tẹ́ bá dẹ̀ ríra yín ẹjọ́ máa bára yín sọ ètò. Báwo dẹ̀ ni? Okay. Màá tún máa pè é now. All right, yeah. Love you. Okay, baby, love you too, darling. Bye. All right. We'll show you. I want to talk to my daddy. Show that my daddy is sorry. So. Oga. Papa Yomi. Má ronú bó ṣe máa ń ronú yìí lémi o. Jọ́ tó yọ náà. Èmi náà mọ̀ pé ti gbìyànjú gan lórí ọ̀rọ̀ àìrọ́mọbí. Ṣùgbọ́n àní dákẹ́ náà ni. Tó yá ìdákẹ́ níjó. Mo bẹ̀ jọ mo bẹ̀. Sórí ìgbàgbọ́ mi wípé ọba tó láyé lọ́run ò ní fi wá sílẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Á ṣàánú wa láìpẹ́ láì jìnnà. Ìwọ náà dọlọ́mọ. Inú mi tẹ̀dú pé ìwọ náà mọ̀ pé à ń gbìyànjú. Àárọ̀ ìfowópamọ́ kan lẹ̀ sọ eré ọwọ́ Ọlọ́run. Wọ́n á ṣe ètò dà. Ọlọ́run á ṣe ètò dà màdà jọ. Jájáde. Ìwọ lọmọ tó wà lẹ̀. Wá ọmọ tó bá ti ń ṣiṣẹ́ dédé ó ní láti lásìkò gbádùn jáde ká gbádùn látàárọ̀ láti tó táìmù ọ̀run ṣe gbogbo ìwọ́n tẹ̀ títí tìjẹ́ ohun èmi ò tí ì tú kọ̀ọ̀kan yìí jáde ọ̀rẹ́ èmi ò rí sí gbogbo kìíní o.
ìyá Káyọ̀dé ẹ jọ kí ni Káyọ̀dé ṣe fún ẹ tó fi ń pè lólè tó fi ń sọ pé mọ̀kànmọ̀kàn abọ́ mọ̀ pé tírẹ̀sì bá ń pàkúta ẹnu oníbàárà kan ló yẹ ká ti gbọ́. bàbá ọkọ mi ọ̀rọ̀ ò rí báwọn ṣé tí mo bá rí ntọ́jọ́ mi lójú tó yà mí lẹ́nu lára Káyọ̀dé tí n bá sọ fún un sí ẹ̀ṣẹ̀ ni. ẹ̀ṣẹ̀ kan. tẹ́ ẹ bá rí bí Káyọ̀dé ṣe ń bowó nu jẹ́ tí Káyọ̀dé náwó káàkiri bí ẹlẹ́dà ní tí mo sọ fún un ló ní mórí wá. Will you stop that? so torí pé Káyọ̀dé ń ran àwọn ẹbí bàbá ẹ lọ́wọ́ sìn ó ti ṣe ẹ̀ nìyẹn ẹ ṣó yẹ kó máa wà báyìí. ìyẹn ló ń bí ẹnu àbí ló ń tẹ ẹ lára kó má ṣòro fáwọn ẹbí bàbá ẹ àbí. ọ̀rọ̀ ṣe yé mi báyìí ni ó ṣe yé mi báyìí ni ọ̀rọ̀ kúlẹ̀ kan. bàbá ọkọ mi ẹ má ru ọ̀rọ̀ yìí lọ síbi tẹ́ ẹ̀ ń rò lọ́hùn o kékeré lélẹ́yìí tẹ́yìn ń sọ nípa tí Káyọ̀dé ń fowó ṣeun tẹ́ ẹ bá mọ tí Káyọ̀dé ti fowó dá lára Káyọ̀dé ti kọ́lé jọjà burata ní àwọn ilé ńláńlá ó ti ra mọ́tò gudugbẹ ilẹ̀ ló tún lọ jáǹtì rẹ̀rẹ̀ yìí ọ̀dà náà nígbò ní Káyọ̀dé rè ìlú èbó tó dé tó má dúró owó bá ń bọ̀ tí wọn ò ní lè sọ̀rọ̀. ìyá Káyọ̀dé jókòó sórí n tí èèyàn bá mọ̀ ṣe láyé yìí bí idán ni ikún ní tí òun bá ń lọ láàrin oko ẹ̀pà ó ní gbogbo ẹ̀pà máa ń kó sóun lẹ́nu kórókóró torí pé ó mọ̀ ń pa ẹ̀ ní òṣì ló ń jẹ́ ta ló mẹ́ẹ̀rí owó ló ń jẹ́ mo bá ìtàn ok o fẹ́ kọ́ mẹ́ lọ kó má mú nǹkan bọ̀ bí ọmọ bàbá ń kòkò. rárá o rárá. ìyá Káyọ̀dé eyín tí ajá fi ń bọ́ ọmọ ẹ̀ ṣeré òun ló fi ń bù jẹ o má jẹ́ kí n tún ẹ́fà gbọmọ pé òun fìtìnà tí ọmọ yẹn o tọmọ yẹn bá sọ wípé òun tírẹ́tì òun ìyá Káyọ̀dé tó bá sọ fún mi pé òun tírẹ́tì òun wàá rí pípọ́n ojú mi. ire o. Káyọ̀dé kò burú. ọ̀rẹ́ ẹ̀yin jókòó bá mo dé tẹrùtẹrù adali sit down here. ṣé wà báyọ̀ owó ló ṣe dákun pa àwé tì ìwà ń dé ní ẹ̀yìn títí ẹni ṣé wàá rí Kate ló wà ní ẹ̀gbẹ́ mi yìí títí mi ní gbogbo àjọ máa wà pọ̀ lálẹ́ yìí ni. Hello. Abó rántí wọn ni lánàá ní club. Mo rántí. Kate ẹ jọ̀ọ́ ẹ fira ń lọ́kàn balẹ̀ kí ẹ dẹ̀ jẹ́ kí gbogbo máa flow bá ṣe fẹ́ kó rí. Kí lápò? Àbáyọ̀. Kí ni ìtumọ̀ gbogbo ilé náà? Ìtumọ̀ kí ni? Ṣèbí sọ̀kọ̀ fún pọ́sà lẹ́ni wà ní gbogbo ètò ló ń ṣe. Wo ọ̀rẹ́ fi gbogbo ojú bẹ̀. Kò mí ní kò gbalẹ̀ ságbójú tó dáhùn tèmi gan ló ń gbágbójú. Ṣùgbọ́n kan tí mò ń tọ́ àti sọ fún ẹ ni pé fàájì àwáyé wá ṣe ni. Má dọ̀là rẹ ọ̀rẹ́ mi. Torí pé kíní òde fara máa dọ̀là rẹ. Ṣé à lọ ṣe fàájì? Kí ni mo ṣe? Fàájì. Oya. Yeah. So, jọ ìwà àdé tèmi nìkan ẹ fìlà tó ṣeré fún. Kò sí wàhálà. Ó ń tèmi ìpàdé wa bí oyin o bẹ́ẹ̀ ni kí ni mo dẹ̀ ní kúrò. Kí ló wá dé tó òun òbí mú ṣùgbà ẹ̀? Kò lè tó yẹn náà. Ṣé ẹ láìkì mi? Ẹ má tù. Ẹ má tù. Òpó eré. À ń bọ̀.
ta ló wà ń bẹ̀ à ń bọ̀. ẹ má bínú à ń bọ̀ o. ẹ ǹlẹ́ ta ló wà ń bẹ̀. ìyá ọba ẹ ǹlẹ́ ẹ ǹlẹ́ mo wá rí bá dé mo jí mi là gọ́bà má gbà mí o àrọ́bà bí ń lọ bá gbà. Dèndèndèndèndè ṣé dáadáa ni. àwa ni ẹ ǹlẹ́ yà. tá a sọ fún ẹ pé ọba ni ọmọ mi àbí bó ló ṣe áǹkì ní kí. ẹ máa gbọ́ ìyá ọba ṣe rí àwọn àgbàkẹ́ tí wọ́n mọ̀rìn tí wọ́n tán mọ oyún náà nà kára wọn àwọn ni wọ́n jóyè wá pé kò dìgbà téèyàn bá wá láti ìdílé ọba kí wọ́n tó máa pè é lọ́ba ṣe rí ọ̀gá téèyàn ń wo ni adé wà lérí ẹ̀ ìrùkẹ̀rẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ọba ní. ọlọ́run pa ẹ lé sọmọ mi bẹ́ẹ̀ lé. ọba wà láàfin kódà olórí gan bẹ́ẹ̀ ń yẹ̀wò. ẹ rọra o ẹ rè wá ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ ǹlẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. na gan shi ba na gan shi orí lè gbádùn ní ẹ. ẹ lẹ́ bí o. Mami ẹ rárá mà ẹ bá wa rí ẹ bá a lẹ́nu oúnjẹ yẹn. ẹ rárá mà ẹ káàbọ̀ mà. Mọ́mí kí ni kí n ṣe fún yín kẹjẹ àwa náà ṣe ìjẹun tán ni mà. Mami. Ẹ pẹ̀lẹ́ kú jókòó. Wò sáré wá soft drink wọ́n ti pẹ̀lú ọmọ náà kó fún mi. ọ̀rọ̀ oúnjẹ kọ́ ni mo bá wá bí àbọ̀rọ̀ nǹkan múmu ni mo bá wá bí ni mo wọnú ilé kí n má rí ọmọ kó pàdé mi pé girama ẹ káàbọ̀ n tá a rí yín sí náà nìyẹn ẹ rí nǹkan wọ́n ti jẹ́ sáyà ráyẹ̀ ẹ jẹ́ sórí bíi tẹ́lẹ̀ ẹ jẹ́ sọ́rùn bíi ti kẹ̀kẹ́ rẹ̀ ẹ máa jẹun bí ẹni gbọ́jọ́ kú ẹ̀. tó ẹni ń jẹun. Mami. ṣé bá ti sọ fún yín àmọye ìgbà àti rí doctor wọ́n ti carry out series of tests lára wa wọ́n lè kó máa yé wa wípé kò sí nǹkan tó ń ṣe mi àti ìyàwó mi sùúrù ní ká lọ ní àmàdọ́lọ́mọ láyé àwa náà jókòó. mi sọ pé ẹ lọ sọ́dọ̀ doctor àmọ́ ẹ túbọ̀ gbìyànjú ni ẹ ṣe síwọ́ ẹ ṣe sẹ́yìn ẹ ṣe sọ́tún ẹ ṣe sósì. màmá àbáyọ mi ẹ̀yìn ẹ kù díẹ̀ káàtó bí ọba adé pé yàn ń tojú bọlé káàkiri bẹ́ẹ̀ pé yàn ti yóò tán nìyẹn wá bẹ́kùnbẹ́kùn. ọ̀rọ̀ bẹ́kùnbẹ́kùn kọ̀kọ́kọ́ lè léyìí ó jàre a máa bẹ́ẹ̀ sọ nǹkan lọ́dún yìí ni mo fẹ́ rí ọmọ ọmọ mi. bó bá ṣe máa ṣe. ọ̀rẹ́ àbá wa drink wa tútù bá tutù dáadáa wọ́n máa mú nǹkan lọ́lọ́lọ́ ọ̀jẹ̀ kọfí ẹ̀ pò gbẹ náà ṣe gbọ́. báwo ni mo bọ̀ ẹ̀jẹ̀. hello ọmọ akin tó gbọ́dọ̀ ṣojú báwo ni akin ọmọ akin kí ló wí oh a ní contract kan lẹ̀ beautiful ó mọ tó máa ṣẹlẹ̀ wàá fún mi ní 2 hours màá join ẹ later cause màmí wà lọ́dọ̀ mi sìn tàbá ti rà á lè wo bá ṣe máa work out gbogbo proposal modalities no problem àwọn àgbà ìpàdé mi. ó ṣe máa lóun lóyún fún mi. bó ṣe sọ fún mi náà nìyẹn o ó nítorí pé òun ti pè é pé o gbé fóònù òun lòun ṣe sọ fún mi. oyún báwo orí mi kọ yẹn. Àbáyọ̀ orí ẹ̀kọ́ kí ni báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí Àbáyọ̀ mi ṣé o mọ̀ pé téèyàn bá ń wá owó lọ lọ́nà tó pàdé yìí lọ́nà
ó yẹ kó máa jó kó máa yọ̀ ni because tó bá lówó òun gan tó kò ń ṣe yìí ló máa fira ni. Wow, this is the right time to celebrate this very issue tá à ń treat yìí o. Ṣé o mọ̀ wípé ó ti tójọ́ mẹ́ta tá a ti ń tọrọ oore yìí lọ́dọ̀ Ọlọ́run ni kó tó di pé wá ṣe fún wa. Ọmọ Ọlọ́run wá dá wa lóhùn tó tún sọ nǹkan míì lẹ́nu. No. Torí pé ó wá láti wrong direction. Kí ló fẹ́ kí n máa sọ fún Kẹ́misọ́lá tó pé bá gbọ́ pé obìnrin kan ló fún mi ta? Báyìí fẹ́ kí n máa ṣàlẹ́. Ṣé wọ́n fẹ́ lọ sọ fún Kẹ́misọ́lá ni? Àbí ọjọ́ ọmọdé? Wá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ojú ọ̀gànjọ́ tó pẹ́lẹ́wò ẹ̀tù ni o. Tó bá délé kò ní lè sọ tó lóun gan fẹ́ tẹ́. Wá fílẹ̀ fẹ́ mi jẹ́ kí mi handle ẹ̀ torí master planner ni mi. Wọ́n fi yẹ́lẹ̀ jẹ́ káwọ̀ gbòòrò ká lọ celebrate issue yìí jàre jọ́ níṣó. Kílẹ̀ celebrate. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. A fẹ́ wo. Ẹ̀mí ẹ̀yin mi ní kò tẹ̀lé mi mo mọ ibi tá ń lọ o. Gbé mọ́tò tẹ̀lé mi o. Gbé mọ́tò tẹ̀lé mi ọwọ́ lọ́wọ́ kí ló wà. Ọ̀gbẹ́ni tẹ̀lé mi. Ẹ ṣeun bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn orúmọlẹ̀ adé dúró tì mí. Àṣẹ. Káyọ̀dé tíbi tá a wá sọ ń kọ́ báyìí o. Ẹ wo bàbá, èmi ò lè ṣe yẹn o. Mi ò lè ṣe yẹn rárá. Ọ̀dà àwọn Yorùbá pé ojú tí ò wo náà tí ò wo oòrùn ojú ọ̀hún èbá ní kalẹ̀ o Ọ̀ṣun. Mi ò sùn bàbá. Wọ́n wá pé ojú tó rí ibi tí ọ̀bà fọ́nkọ́ ojú ọ̀hún bọ̀ wá ríre ni sọ̀rọ̀ rí olè koko lónìí nù ń bọ̀ àdẹ̀bọ̀ bá dọ̀la. Ẹ ṣeun bàbá ṣùgbọ́n ẹ̀yin náà ẹ má dákẹ́ ẹ lè dákẹ́ gbogbo nǹkan ò lè máa lọ báyìí gbogbo nǹkan ò lè máa lọ báyìí bàbá. Káyọ̀dé ọ̀dà àmọ́gbọ́n ní dákẹ́ o ọ̀rùnmọ̀lẹ̀ ọ̀mùgbà rere wa Káyọ̀dé gbọ́dọ̀ o yọ̀ọ̀dà. Ṣékèrè ẹni àdó agbára gidi mu ẹni ìnájà ìgbà yẹ̀kú di méjì lára dẹni. Ok, ẹ ṣé gan ni o. Ẹ ṣé madam. Ṣé gan. Ọkọ ọmọ tó kọ. Yeah, mo ti. Ma ọ̀rá bẹ́ẹ̀ ma wọ́ step ẹ̀ bẹ́ẹ̀ dé. Ọkọ yọ ṣe. Èmi nìyẹn o. Ní ọ̀rá máa yọ bí ṣe ń yọ. Ọ̀rá máa yọ bí ṣe ń yọ. Ẹ̀yà ọ̀rá gbẹ́sẹ̀. Mo mọ̀ pé tó bá ti lọ já mi lẹ̀ tó ń sìn mo tún lè má rí ẹ mọ́ fún ìwọ̀n oṣù kan. My dear, má bínú. Ṣorí bá ṣe wá ṣe iná jẹ́ ká ṣe máa ṣe bẹ́ẹ̀ ni. Torí nǹkan méjì kan, torí ìyàwó mi ni. Ìyàwó ẹ kí wá lè mi? Ìyàwó mi náà jẹ́. Next time wà ní ìyálé mi. Ó dáa o torí ìyálé ẹ. Má bínú. Ó dẹ̀ tí wọ́n mọ̀ ọ́ kan, mo ti ń ṣètò àti wá apartment tó dáa kan fún ẹ. Cause mi like ibi tó ń gbé pẹ̀lú àwọn ọ̀rẹ́ yẹn. Mo ti gbọ́, màá lò sọ bẹ́ẹ̀. Tí mo bá sọ pé máa ṣe nǹkan máa ń ṣe ni, máa follow it to logical conclusion ni, máa ṣe nǹkan tí mo sọ yẹn. O lè tí wàá rí nǹkan kan o, bímọ láyọ̀ àtàlàfíà, kọ́mọ wà láyọ̀ àtàlàfíà, kọ́mọ wà láyọ̀ àtàlàfíà, wàá wá rí nǹkan tí máa ṣe fún ẹ. Gbogbo èyí tí mo ń ṣe kékeré ṣe ni. Màá lẹ̀ sọ. Bí mi ṣe máa ṣe tèmi nìyẹn. Tí wọ́n lè drop ẹ̀, màá wà pẹ̀lú etí ilẹ̀ máa fi ṣú. Ojú mi á rí rẹ̀, etí mi á gbóhùn ayọ̀, ọ̀nà mi á dára, Èdùà gbọ́ ò fàṣẹ sí. Orí mi máa kọ̀rẹ́, kẹsẹ̀ mi rìn kọ̀kànlá, àjọ ayé mo dábọ̀ látọ̀run, jẹ́ kí n lè kó orí mi. Ojú mi á rí rẹ̀, etí mi á gbóhùn ayọ̀, ọ̀nà mi á dára, Èdùà gbọ́ ò fàṣẹ sí. Orí mi máa kọ̀rẹ́, kẹsẹ̀ mi rìn kọ̀kànlá, àjọ ayé mo dábọ̀ látọ̀run, jẹ́ kí n lè kó. Kó má torí owó gbọ̀ngàn, burújí má sọ mí dára ìlẹ́sọ̀ ọ̀rọ̀ mi.
Good night. I am a G. Honey. Mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọkọ. Kẹ́mi ọ̀rọ̀ wo nìyẹn tí ó lè dọ́là náà? Mo mọ̀ pé wọ́n ní orí ọmọ ní pọmọ wáyé. Èmi rò pé kò fẹ́yàwó kejì. Àbáyọ̀mí, ọkàn ń wò mí ni ó fèsì sọ̀rọ̀ tí mo sọ. Ọ̀rọ̀ òṣèwọ́ ni kí n fèsì sí. Ọ̀rọ̀ dáadáa ni kí n fèsì sí. Ó gbọ́n òṣèlú ọ̀sọ̀ lóyún ni. Àwọn ọmọ fọlọ́ọ̀bẹ. Owó nǹkan mo lè gbà kó bá mi sọ. Má bá mi sọ lóǹkan bẹ́ẹ̀ mọ́, ó ti gbọ́. Má bínú, mo ń ṣeré ni. Mo kàn ní kí n pull legs ẹ ni. Mo rí kéré wo nìyẹn báyìí? Ṣó fẹ́ pa mí ni? Wọ́n náà ṣáà mi ṣe nífẹ̀ẹ́ tó. Ó mọ̀ pé lẹ́yìn ẹ̀mí òbí tí mo tún lè fẹ́ tó ẹ̀. Wọ́n náà má fi kú yàwá sí, má fáwọn yàwá sí ni. Àpẹ́ fáwọn pẹ́pẹ́pẹ́. Àwọn máa bá mi ṣe irú kẹrìmọ̀ ẹ̀mọ́ ti gbọ́. Má bínú, it's just pulling your legs. Lọ́mọ tó ti ń kọ́ bá kù tó ń rówó mú jáde tó ń ná fẹ́ bí tó ń ná fara èmi yìí pàápàá ó ń ná fún mi ọmọ náà wá dẹni tó yẹ pé bó bá kọ́ ọ̀hún bá kò sí gbígbẹ ló mú jáde kí eléyìí bá burú jáyì àmọ́ mo mọ̀ ṣá pé Káyọ̀dé fọkàn ẹ balẹ̀ ká má dẹ̀ dákẹ́ àdúrà nǹkan tó dáa ó ń fàdúrà èyí tó kù díẹ̀ káàtó ó ń fàdúrà. wò ó Káyọ̀dé òótọ́ ọ̀rọ̀ lèmi yọ̀bọ̀ sọ o bẹ́ẹ̀ ni ó di dandan kí n bọ́ sòótọ́ ọ̀rọ̀ tọ́ra ìwé bí àkúbẹ̀ ọ̀rọ̀ àgbàsínú bí ọ̀básẹ́ lóòrọ̀ bọ́pẹ́ títí yóò ṣe lọ́jọ́ alẹ́ o kò sì sí bí èèyàn ó ṣe tajẹ ìpè láyé tí ò ní gbowó òkúta nígbà tọ́rọ̀ délẹ̀ ní ìsìn wọn náà mọ bó ṣe rí ìwọ gan fúnra rẹ mọ bí tọ́rọ̀ tí wọ́n wà bọ́rọ̀ sí wàá rí ìbáyìí kó o tún ẹrù rẹ dì ní o ṣùgbọ́n ẹrù tó wá fẹ́ tún dì í fi tọ́lọ́run tẹ́lẹ̀ ní o torí tó bá tún rí bí ìta kọ̀ọ̀kan èmi ọ̀pariwo kódà ariwo tí ń wà á pa nísìn yóò ju tàtẹ̀yìnwá lọ o gbogbo ayé ní ọmọ tá a jọ tètè lé fi jó torí mi ò ní la ojú mi lẹ̀ kí tàlùbọ̀ wọ̀ o kọ̀ ya fi tọ́lọ́run tẹ́lẹ̀ ní o. ìyá Káyọ̀dé ètò ìsọyẹ náà tó àbọ̀rọ̀ la sọ fọmọlúwàbí wá dénú àdòdìdì òun náà ń ṣọmọdé. ẹ fi wọ́n lẹ̀ ẹjọ́ máa sọ lọ ṣé wọ́n ti ní àjẹ́ tó máa pọmọ jẹ wọn ò ní rí ẹ̀jẹ̀ lẹ́nu ẹ̀ ń ṣe mí ẹ̀ tún dúró tì ní àbí ó dá mi lójú wípé inú yóò dùn sí oríire tí mò ń ṣe. bẹ́ẹ̀ ni kò parọ́ èmi ò lè nífẹ̀ẹ́ sówó tí ò mọ̀ owó burúkú owó tí wọ́n mọ̀ díẹ̀ èmi ò lè nífẹ̀ẹ́ sí o kódà tó bá tún ṣerú ẹ̀ ariwo tí wọ́n pa yóò ju tàtẹ̀yìnwá lọ bí bá wá sọ̀rọ̀ yóò lé mi àjẹ́. ṣé kò jọra wọn ni ẹ dá mi lóhùn ṣé kò jọra wọn ni ṣé wàá rí o ṣé ti rí àjẹ ojú yín yẹn èmi ìnira gbà lọ́wọ́ yín. ẹ fi mílẹ̀ níbi iṣẹ́ ìṣẹ́ ẹ fún bẹ́ẹ̀bì. ó ti da àbúrò bàbá ẹ̀ ti dé àná. ìwọ yọ àdá ó yọ àdá ti yẹ ibo ló ti gbọ́dọ̀. màá ní kó ṣáà yín máa filẹ̀ o ẹ lọ tó kọ. irọ́ bàbá ẹ̀ ló jọ. wọn àdá ìwọ dájú kí ló dé tẹ dé sásìkò yìí jù. wo bí ọmọdé ò ní rí yá àti bàbá ẹ̀ kọ́ lóhùn ọ̀rọ̀ lọ́hùn má dà wá. ìyẹn kọ́ ni solution sórí orí bíbẹ́ òun kọ́ lóògùn orí fífọ́ àjókòó àsọ̀tì àwọ̀jù kẹ́kẹ́ lọ sí mímu. kéè. ajá ìyàdìgbò olùkí owó ẹ̀kọ́ wọgbó. máa túlẹ̀ o máa túlẹ̀ o. èèyàn kéèyàn. tí Káyọ̀dé mo sì ń sọ fún o tí Káyọ̀dé mo ń sọ fún o Káyọ̀dé bẹ́ẹ̀ ta mi ládàá. ọlọ́run ojú gbọ́. Mami ẹ tí lè ṣàfihàn fẹ́ níbo kan sí o ṣọ́rọ̀ mi bẹ́ẹ̀ ni ẹ tiẹ̀ má bẹ́ẹ̀ ní kankan sọ torí mi fẹ́ kẹ́mi sọ láti gbọ́. kí ló dé kí ló wà bẹ́ẹ̀ tí o ti bẹ̀ kúrò ṣé mọ́jìjọ́ máa kọ́ lọ́mọ kùlùbọ́ ni ẹ ṣàlàyé fún un. Mami nǹkan tí n bá fẹ́ ní kẹ́ bá mi fẹ́ mi ti fẹ́ kẹ́ ní ọgbọ́n ṣe ti gbọ́.
ti ọ̀rọ̀ ẹ̀gbọ́n ti yé mi ó ti ẹ̀dá bó ṣe sọ yìí òṣà jẹ́ ń pé méjì obìnrin òde inú ó ti yé mi báwo wà ní ibi tí ó máa dúró sí ṣé a kọjá sọ́dọ̀ mi ni àbóṣì máa wà nílé mi. ọ̀dọ̀ yín báwo ò tí o èyí náà ti ń bá wọn abániwálé mo ti ń bá wọn sọ̀rọ̀ pé kàn bá mi wá ilé tó bá dà so máa jẹ́ kó wà ń bẹ̀ ibẹ̀ ní màmá gbé. èmi ẹ̀yìn gan màmá lè máa lọ bá ń bẹ̀ ìjẹ́ tí ó ti dà bẹ́ẹ̀ ó ti dà pẹ̀lú àwọn jẹ́ lọ tọ́jú ìdàgbọ́ mi náà ó lè wá nǹkan tó máa jẹ. kú ìjókòó aya mi inú mi máa dùn ó àfọ̀n agbókó tó wọ̀ agbóhùn yá agbóhùn ọmọ ewé kan báyìí kò ní bọ́ lára igi kọ́lọ̀ má mọ̀ sí bó o bá ti ń fọ̀tún kúnlẹ̀ bẹ́ẹ̀ ló máa fi tòsì dìde lágbára ọlọ́run pẹ̀lẹ́ kí ni o fẹ́ jẹ kí ló fẹ́ mu. màámi ẹ ti ń fojú alákọ̀wé wò nìyẹn mo ṣe kọ́lẹ́kọ́ sí ìbàyò bí iyán àmàlà ẹ̀bà sẹ̀mó fùfú. lóòótọ́ délédélé ni tẹ bá ṣe yán máa jẹ pé tí n bá gúnyán fún ẹ wàá jẹ máa ṣe fún ẹ. ẹ wá gbọ́ o má jẹ́ kọ́mọ yìí ṣe wàhálà o ipò tó wà ipò tí ẹ gbọ́dọ̀ ṣe wàhálà rárá. kò sí wàhálà fún màmí. ọ̀pẹ ìdán ni ìdán ni gidi. ó máa ga o ìyá Káyọ̀dé okòkù ìrọ̀ ọ̀dà okòkù o. bàbá ọkọ mi jáforíjì bá a bẹ Káyọ̀dé wọ́n láàtẹ̀mí torí tọ́lọ́. ìyá wa ẹ dìde. jẹun wà báyìí. àmì ẹ dìde tí ò bá jẹ́ ọlá àtẹ̀yìn tí mo rò ìyá Káyọ̀dé ò tó ẹrú tó ń dé ibi yìí o àtọ́ kò tọ́jú tó ń dé bí. kí ni mo ṣe. kí ló ṣe ìyàwó ẹ bá sọ̀rọ̀ kí ló ṣe ọmọdé tàìdé ó fi èpè wé ọmọ wa gbèsè tiẹ̀ dé ó wá ń bá gbé kí wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ń ṣerú ẹ̀. ìṣépè fún Káyọ̀dé àmọ̀ràn lásán ni mo gbọ́mọ mi lọ́sàn-án dàjẹ́. exactly mama àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí ta ni o mọ̀ wípé àjẹ́ àná ló pa ọmọ jẹ àyìn náà wo ká bọ́ ọmọ wí tá ìbọn ọmọ wí ká dẹ̀ mú ọ̀rọ̀ ọmọ lọ pàdé ṣó yẹ kó rí bẹ́ẹ̀. ìpàdé bò ó ẹ gbà mí. àìmọ̀rọ̀ gbé kalẹ̀ ló ṣe ìyá Káyọ̀dé o àwa tẹ̀dẹ̀ ń wò yìí àwa kì í ṣe ìyákíyà o kò dẹ̀ sáàjẹ́ ràn wá àwọn òsì rẹ ní títí ẹ̀ ń dá kábínú ẹ̀ kò mọ̀rọ̀ gbé kalẹ̀ ni tá a bá wá ní ká dà á lẹ̀ ká tún ṣàgbogbo tí ìyá Káyọ̀dé bá Káyọ̀dé sọ yìí òdodo ọ̀rọ̀ ni. mo mọ̀ pé ẹnì jẹ́wọ́ awo ọ̀dájú lẹ ṣe ẹnì jẹ́wọ́ ntẹ́mi sámọ̀ ní pé ẹjọ́ ọtí torí ọlọ ẹ bá ìkejì yín sọ̀rọ̀ kó tú Káyọ̀dé lẹ̀. ṣé ẹ gbogbo ohun tí mo ti ń sọ látòní ni wọn àbímọ mi nínú ara mi kí n sì dè mọ́lẹ̀ ọmọ tí mo jìṣẹ́ tí mo jìyà lé lórí kí n wá dè mọ́lẹ̀ láì ṣe wúrẹ́ mo ní wọn lájẹ́ àbí ká tiẹ̀ wá pé mo lájẹ́ gan ṣé gbogbo fámìlì yín kọ́ ni wọ́n ti run tán ni. àbẹ̀wò ni wọ́n ẹ̀ dá nínú ẹbí yín débi pé kí n lájẹ́ kí wàá máa wò yín ràn kí n má ti wọ́n yín tán. ẹ jọ very good wọ́n lè má fún ẹ lágbára láti pààyàn ó lè jẹ agbára ká kọ́lé ká má rówó ṣerúfin ẹ̀yin náà ẹ wò ó lè jẹ ń tẹ́ fún ẹ nìyẹn exactly. ṣé àwọn yòókù náà kọ́lé àkọyọrí bíi tiẹ̀ yìí bí ìwọ ṣe yan tiẹ̀ ni àwọn yòókù kọ́lé wọ́n sì soríire ìwọ lọmọ ibi tó ti fẹnu kọ́. èmi ọwọ́ bàbá mi ni mi ò mọ tẹ́ ṣe. èmi kan. n tó tiẹ̀ ṣẹlẹ̀ di bàbá wa ṣe rí nípa pé ká kọ́lé ká má ìparí ẹ̀ka kó sí ẹ̀yẹ kì í ṣe tuntun a máa ń kọ́lé mọ́ni lára mọ́ra wa lára ni. bẹ́ẹ̀ni Dangote ṣe kọ́ tiẹ̀ àbí no bẹ́ẹ̀ni Mike Adenuga ṣe kọ́ tiẹ̀ àti Wálé Babalákin wọ́n kọ́ mọ́ra wọn lára ni alájẹwọ́n fámìlì wọn ni wọ́n kọ́lé mọ́ra wọn lára. Dangote àti Mike Adenuga àbí kí ló ṣe pé ó lè fi tiẹ̀ wé ọwọ́ ìka òdọ́gba ọmọ olówó làwọn ẹbí wọn náà mọ irọ́. àjẹ́ òsì fámìlì wọn ni. màmá inú mi dùn bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ o èmi rí pẹ́yìn ti túwọ́ ọkàn mi dẹ̀ balẹ̀ ìkejì yìí ni kẹ́ ẹ bá wa bẹ̀ ṣé àwọn pé ìṣíwò ìkòròwò ohun tá a bá dìjọ wò gẹ́gẹ́ ló ń gún mo ṣe ń sọ̀rọ̀ ọ̀fẹ́ yẹn á ti máa yé yín ẹ jọ tẹ bá dé meeting ẹ tébù ọ̀rọ̀ Káyọ̀dé eyín tó ti ń jẹran kò yẹ kó jẹ egun ẹ tébù ọ̀rọ̀ ẹ bójọ́ sàn bó jálẹ̀ lẹ bá ṣe meeting ẹ gbọ́rọ̀ ẹ yẹ̀ wò èmi abáyín bẹ́ o ṣùgbọ́n iná ẹ bẹ̀rẹ̀ ayín ojú ò ní tì yín o. mo rí mú ètè sọnù ohun tí bàbá ọkọ ẹ wí fún mi sì ni pé èmi náà o àjẹ́ ni mí. ẹ wo àǹtí mi ọ̀rọ̀ rí o lè sí ẹjọ́ ọmọ kórí gbogbo ẹ lọ torí gbogbo ọ̀rọ̀ títọ́ ẹ̀ tí n bá ní kí n fèsì ọ̀rọ̀ fún nǹkan bàjẹ́ o ẹ mà pàlásọ bàjẹ́ ni mí ń balẹ̀ jẹ́ ẹ jẹ́ á lọ. awítọ́ ló ń kọ́lé àkọ́kọ́. ẹ jẹ́ á lọ. ọ̀nà ọ̀dà tó fi bí kọ́lé ọdún mẹ́ẹ̀ẹ́dógún kù ọ̀rọ̀ ẹnu ẹ jù ẹ lọ.
Mr. Bayomi. Dókítà fẹ́rẹ̀ kẹ́ yọjú sáwọn tẹ́ bá ti dé. Ṣé wọ́n wà sí ti? Bẹ́ẹ̀ni. Mr. Bayomi, èmi ní kẹ́rì mi tẹ́ bá ti dé. Kí ló ṣẹlẹ̀, doctor? Actually, we tried our possible best, àmọ́ àyètò lọ́jọ́ ṣe rárá. Ọ̀rọ̀ yóò yé mi. Mr. Bayomi, you need to take it easy. I'm making a mess. Ọmọ. Àwọn méjèèjì àti yàtọ̀ mọ́. Mr. Bayomi, mi fẹ́ kẹ́ ronú rárá. Olóhùn tó ṣe létò ìṣúná àṣírí tó máa dá padà fún yín. I don't want to think about it, but mo pé Ọlọ́run máa ṣe àná. Ọ̀rẹ́ sọ́rí ó mà ga o. Irú àjálù burúkú wà lélẹ̀ báyìí. Lágbára. Ọlọ́run aṣọ́ wa o. In fact, àdánwò ńlá gbà lílé ìjẹ́ látọ̀dọ̀ ọba tó ní wá o. Kò dẹ̀ sí kóòtù kankan tá a lè gbé Ọlọ́run ọba lọ lẹ́yìn ká gbà fún un. Ká dẹ̀ máa bẹ̀ pé kó ṣàánú wa nínú ìtakóra wa sí. Ṣàdákùn, ìwọ nìkan náà ni problem tí mo ní báyìí. Ọlọ́run ló fún wa, òun náà ló gbà á o. Torí mo mọ̀ ẹ́ o. Jọ̀ọ́ o. Akin fẹ́ gbọ́. Mo fẹ́ gbọ́. Ètò ìṣẹ̀lẹ̀ yìí ò ṣe àtọwọ́ Ọlọ́run. Àmọ́ síbẹ̀síbẹ̀ náà, ṣé yẹn lè máa fura sí ìyàwó ilé? Fura sí ìyàwó ilé bíi báwo? Kí ni títí ìyàwó ilé pẹ̀lú nǹkan tó wà nílẹ̀? Wọ́n mọ nǹkan kan pẹ̀ sí bí láàrin mi àti ẹ̀ náà ló wà. Ọjọ́ kan báyìí ni Kẹ́misọ́lá pè mí tó ń sọ fún mi wípé á wò òun kí n lọ fẹ́ ìyàwó mi. Mo sọ fún lọ́jọ́ yìí pé mi ìfẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn mọ́ ó dẹ̀ lófin ṣeré ni. Pẹ̀lú nǹkan tó wá ṣẹlẹ̀ sí mo ń fura pé ó ti gbọ́ nǹkan kan ni. Ọ̀rọ̀ tó sọ yìí ló jẹ́ kémi náà rántí o. Bímbọ́ pè mí náà lórí ọjọ́ kan tó jí tó sọ pé baby, kí ló ṣẹlẹ̀? Àlá ni ṣá. Mo lálàá ni. Mo lálàá sọ̀rọ̀ ẹ̀. Yomi. Mo lálàá sọ Uncle Yomi. Mo lálàá pé Uncle Yomi fẹ́yàwó mi. Nínú àlá yẹn, ìyàwó yẹn lóyún. Ó bímọ. But sórí lọ́jọ́ kan mo kò rí pé èèyàn kọ́kọ́ dédé ó yìnbọn fún ìyàwó àtọmọ. Ìyẹn ò lè ṣẹlẹ̀ sọ́rẹ́ mi, Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí. Àti pé alágọ̀jà rẹ̀ gbòòrò àwọn nǹkan báyẹn kò ní jẹ́ ká sùn, oníṣègùn lágbára Ọlọ́run ṣùgbọ́n jásùn. My dear. A ní kò jẹ́ ká sùn. Ṣé o ṣọ́ pé Uncle Yomi ò fẹ́yàwó sí Tasha? Àbí kí ni? Ṣé òwò ló fẹ́yàwó fún ni? Adé sọ fún ẹ̀ ṣe kí ni? Jẹ́ ká sùn. Mo ti stress ara mi jù lánàá, mo dẹ̀ ní èlò tí máa ṣe láàárọ̀ la. Jọ.
dájúdájú àwọn ọmọbìnrin méjèèjì yẹn wọ́n fi gbígbọ́ ṣaláìgbọ́ ni o wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ látara nǹkan tí tọ̀dọ̀ tiẹ̀ sọ fún ẹ tí tèmi sọ fún mi àbí kí ló feel. àmọ́ ṣé kò ṣòro sọ fún ìyàwó ẹ nípa tó ṣẹlẹ̀. what o fọ́nìṣà sọ fún ìyàwó mi ṣé wo mọ̀ pé nǹkan tó bá ti kàn ó ti kàn mí ni tí mo mọ̀ pé nǹkan tó bá bójú ó bá mú lọ́rọ̀ tó wà ń gàǹdì láéláé. kò sí wàhálà àwọn máa jẹ́ kó yé Kẹ́misọ́lá wípé ẹ di yẹ ìrànà lọ́rọ̀ yìí bó ṣe máa jẹ́ pé. jọ ń torí Ọlọ́run take it easy o Àbáyọ̀mí o mo fọ́ Ọlọ́run bẹ́ẹ̀ take it easy o. ìbànújẹ́ mi ò bá ẹ kẹ́gbẹ́ ẹ̀tẹ́ máyálé èmi ràn mú àpèrè orí máa gbọ́ tòwúrọ̀ tọ̀sán talẹ́ mi kó yege. ojú mi á ríre etí mi á gbóhùn ayọ̀ mi á dára àdúrà wa gbọ́ fàṣẹ sí àmọ́. tó wọn bá tó. ẹ ṣe já wèrè ni wèrè bù ìsọ ni kí ni túmọ̀ ọba tó wèrè wọnú ilé yìí ṣé mo sọ pé mo jọba rí ni àmọ́ sọ pé ìran mi kan jọba rí àmọ́ fọlọ́ bá lọ yín ni wọ́n bá tún gbọ́ sọ pé ọba tó ọba ọ tí bá lè bọ́ ọ nínú ilé yìí máa jọ yín lójú ọba tó kọ ọba ṣẹ́kù ni. ẹ̀tẹ́ wá dé ní kó aṣọ́gá ọ̀sìn ọ̀nà tí wọ́n gbà yọ sí mi lọ́tẹ̀ yìí ọ̀dà. Kẹ́misọ́lá tọ́lọ́ lè fàbọ̀ ọjà wòrẹ́ ni kí ló tọ́lọ́ kí ló pọ́nlọ́ fún ìsàbọ̀ ó ṣeré ni Kẹ́misọ́lá. kí ló ṣẹlẹ̀. lọ́tọ́lọ́ lè fún mi jẹ́rẹ́ àbí rọ́bìṣì ilé ìsìn kí ló fún àpárá iná. iná wà tí tọ́ mi ìpa náà lè wọ́n ní. bolo wa iná olówó àyítọ́ kò fi mílẹ̀ náà kó lọ́dọ̀ mi náà àjẹ́ òṣì máa pẹ́ fún mi my friend ògùn ọ̀bẹ ìṣẹ̀lẹ̀ ni. kò rọ́wọ́ mi. Mbulu náwó sí my friend máa báyìí máa rí ọ̀nù. Àbáyọ̀mí. mi ì rí ẹ. orí mi. mo fún àwọn wọlé sí mo wọlé mo dúró sí. orí ọwọ́ mi. mi ò rí kankan. orí. yé wàhálà dé níbo ló ti ń bọ̀ kí ló ṣẹlẹ̀. mo wọlé fún ọ̀rọ̀ mi ìbàyí sí mo dúró sí ìbàyí o dẹ̀ paná wọn mi lójú. kò fẹ́ ṣe mí lè ṣe. a ní mi ìpaná iná wà ń títàn. my friend má pété fún mi lọ́tọ́lá fún mi jẹ̀rẹ̀ lọ́tọ́lá fún mi jẹ̀rẹ̀. orí mi. mi ò rí ẹ. mo gbé mo dáràn ta ni máa pè. orí mi. bàbá. wọ́n dànù Kẹ́mi wá sí ìbàyí gbọ́dọ̀ wọ̀ wá náà Kẹ́mi. ìbànújẹ́ mi ò bá ẹ kẹ́gbẹ́. ẹ̀tọ́ náà yìí náà ẹ̀tọ́ náà náà. èmi ràn mú àpèrè orí máa gbọ́ tòwúrọ̀ tọ̀sán talẹ́ mi kó yege. ojú mi á ríre etí mi á gbọ́ kétí mi gbóhùn ayọ̀ mi á dára. ẹ ǹlẹ́ Mr. Bayo ṣé ẹ rọwọ́ mi àtọ̀. ẹ tí o. ẹ rí mi rárá. dókítà ẹ jọ̀ọ́ ṣàánú mi olóhùn orí kókó náà. madam ẹ fọkàn balẹ̀ ẹ̀yin náà ṣáà ń bàtí bẹ̀tẹ̀ ti dé àdáwọ́dó lórí ọ̀rọ̀ wọn. mo mọ̀ ẹ́ gbìyànjú. a ṣì máa try náà ni à ní dáwọ́dó rárá ẹ ṣáà jẹ́ ká máa gbàdúrà ọlọ́run á dẹ̀ fún wa ṣe àbí nǹkan tí mo sọ yé yín. ẹ pẹ̀lẹ́ madam ẹ fọkàn balẹ̀ kò sí problem ẹ fọkàn balẹ̀ ẹ jẹ́ ní sáré ṣe àwọn ọkùnrin láìpẹ́ sí máa tún padà wá wò ní ẹ jẹ́ fọkàn balẹ̀ madam. Àbáyọ̀mí orí mi. mo ń gbóhùn ẹ. kò dé Ọlọ́run ọmọ mi ò rí kankan ibo ló ti kó eléyìí.
Mr. Sunday, ó ga o, ẹ̀yin ti London, ẹ kò gbàgbé mi ṣá. Àwọn ìwé yẹn fẹ́ rèrè. Bíi mélòó? Ṣé pọ̀ tó yẹn ni? Kò ń ṣe wàhálà, owó ti dé nìyẹn. Owó ti dé nìyẹn. Wọ́n fẹ́ ní kíákíá. Ẹ má wọrí èmi á gẹ̀tẹ̀. Àní ẹ má wọrí sẹ́ máa gẹ̀tẹ̀. Tí bá dẹ̀ ti gẹ̀tẹ̀ máa pè yín. Mo lè gẹ̀tẹ̀ sẹ́. Tí bá ti gẹ̀tẹ̀ máa pè yín. Ẹ á bá mi kí fámílì. Ọlọ́run ṣé o. Látọjọ́ yìí. Ẹ wá ní sùúrù. Níbo mo ti fẹ́ rí èrè? Èmi ò bẹ̀bẹ̀ orí mi fẹsẹ̀ mi rìn náà burú jẹ́ o. Owó ìmọ̀ ayíkígbe òṣì ló ń bẹ̀bẹ̀ kó tó lè jẹ́ o. Ìṣẹ̀dá bí máa torí iṣẹ́ wáyé kó bọ̀rọ̀ tán. Mo ti mọ̀ pé ó máa pọ̀ tó báyìí nílé. Ìwọ ṣàfọkànbalẹ̀. Láàárín ọjọ́ 2 sí 3 tí bá dé ìlú òyìnbó, máa fẹ́ tó ẹ ránṣẹ́. Èmi gbọ́dọ̀ tún farabalẹ̀ báyìí wálé sí tí mo bá ti rí màá gbà yín láago. That's good. Àmọ́ tójú bá yẹjú kó o máa yẹ o. Láìláì mi ò ṣe lóyún bẹ́ẹ̀. Ó yá. Ká máa fi sínú mi. rí nǹkan kan tó wà nílé ayé tí agbára Ọlọ́run ò ká ni. Mami ilé ti pọ̀jù fẹ́mi. Ọ̀dájú ni ẹ́, alábòsí ọmọ ni ẹ́. Ìwọ ọmọdé yìí torí Ọlọ́run. Ọ̀gẹ̀dẹ̀ ọmọ mi ó ti wo kókó ẹyẹ tán, ó wá sọ di burúkú. Àbí? Irọ́ ló kó máa ṣojú èmi pẹ̀lú ẹnu ilé yìí. Ṣó ti gbọ́? Ó pa èèyàn toyún tọmọtọmọ nú ẹ̀. Ó wá bẹ̀rẹ̀ sí ní sunkún. Ẹ ní sùúrù, ìyàwó ẹ ní sùúrù. Kí ni? Ẹ kàn wọnú ilé ẹ̀dẹ̀ ń wá ọ̀rọ̀ lé ọmọ lórí. Kí ló dé? Ẹ wò tẹ́ bá ń sọ̀rọ̀ tá a bá fún yín lésì kí ṣe pa gan o kí dẹ̀ ṣe pé èèyàn ò mèsì ọ̀rọ̀. Ẹ ń pariwo ẹ̀ ní méjì kìíní kan ṣe méjì kò yé wa. Ó tiẹ̀ da bẹ́ẹ̀ fún yín tẹ́ ẹ jó yàtẹ̀ ọ́ lára tẹ́ ń tẹ́wọ́ pẹ́ ọmọ ẹ gan ni kò tẹ́nu èèyàn burúkú lọmọ ẹ. Bí dáadáa kò bí léèrè sọ wípé ìyàwó ọkọ ẹ̀ tó lóyún báwo ló ṣe ṣe ó pa tọmọtọmọ nú ẹ̀ ní ó tún wá mú ọkọ ẹ̀ ó tún wá fọ́ lójú ẹ wá sọ pé kí n dákẹ́ mi ò lè dákẹ́ irú ẹ o. Ẹ dúró Fẹ́mi nǹkan ìgbà wo ni ọkọ ẹ fẹ́yàwó kejì tó jẹ́ kí n mọ̀. Mami mi mọ kankan. Ṣé ẹ gbọ́ bí ó ti máa ṣe tó máa sunkún èké tó máa sunkún àbòsí ni ọmọ tó yẹ kán ti fi wà sí àárọ̀ dànù àti yóò ṣe àtọmọ òfò. Wo nǹkan kò gbọdọ̀ sọmọ mi ojú ẹ̀ tó fọ́ gbọ́dọ̀ là láì jẹ́ bẹ́ẹ̀. Ní sùúrù dáa ẹ wọlé oríwó gan ẹ wọlé oríwó ẹ kí ni gbogbo eléyìí gan akọ̀dà ni wọ́n ní ẹ̀jẹ̀ pariwo ní ìdáwọ́ náà máa ní wọ́n pa àwọn náà máa ní wọ́n pa. Má bẹ̀rẹ̀ sí ẹ̀ má bẹ̀rẹ̀ sí ní ṣe é lè wá ọmọràn máa wọn lọ́rùn náà ọmọ kìlọ̀ dé ẹ jẹ́ sùúrù ó tó. Wọlé tí ń jábọ̀ tẹ́ lókun lọ́rùn. Ẹ jẹ́ sùúrù ogun ewu ruru káwa ruru ni Yorùbá máa ń sọ gílódé àsìkò ariwo kan láwà yìí bẹ́ẹ̀ sì ni kì í ṣe àsìkò ìjà ẹni tó wà lérí ìdùbúlẹ̀ àìsàn òun ni ẹjẹ́ àdùn ẹ̀mí ẹ̀kọ́ gbọ́dọ̀ ẹ̀yin ọmọ pé òun ni kí àràbà tí gbogbo wa sá sí lábẹ́ ni bọ́bẹ̀ sì é ṣubú lulẹ̀ ní ìsín báyìí ojú ò ti gbogbo wa pátápátá ni kí ló wà dé ẹ̀yin àgbàlagbà méjì ẹ wá ń jà ẹnì kọ́ lọ́kàn mọ̀nà ẹ wò tẹ́ ẹ bá ní sọ pé ẹnu tèmi rùn èmi ní àmọ̀ràn tó lè ṣe gbogbo òjókòó yìí láǹfààní báyìí mo ní àmọ̀ràn tèmi sọ ni pé káfọ́ kan kéjì ká gbogbo àwọn ará bí lọ. Hospital tẹ bá ní àlọ́ bẹ́ẹ̀. Àbẹ́ máa gbọ́rọ̀. Kílẹ̀ wí náà. Hospital kọ́ lèmi ń sọ. Èyí tèmi ń gbìyànjú àti sọ ni pé ká lọ lé oníṣègùn tó dán mọ́rán tó sì mọṣẹ́. Ilé babaláwo. Bẹ́ẹ̀ni. Ilé babaláwo. Ilé babaláwo kọ́ ilé oníṣègùn lèmi sọ oníṣègùn. Ifá ọgbọ́ rè ń tẹ́lú ọ̀pẹ̀ mọ́ ọgbọ́ mi sì karaba
òun gbọ́ akọ́ni lọ́rọ̀ bí iye kan ẹni ọmọ ìpọ̀lọpọ̀ ọmọ tí ń jùjù àjò àwọ́dò òdùràn tí dorí elémèrè kórí elémèrè mọ́ bá a fọ́n ìwọ láwo àwọn láwo èmi lọ́gbẹ̀rì bó bá ti rí ni kó o wí aláìbọ̀mọ́ lẹ́rù kó mọ́ lè rán. wọ́n ní ìmọ́lẹ̀ dé lórúkọ tá a pè fá ọkùnrin rẹ̀ gbọ́dọ̀ lórúkọ tá a pè ṣu ọ̀dàrà kúkúrú bíi kúkúndùkú lórúkọ tá a pè yín yàmí òṣòro mọ̀nìkà kí dúdú ó lọ kí mọ́lẹ̀ ó dé. abiyamọ ẹ kú ọ̀rọ̀ ọmọ ẹ kú ọ̀rọ̀ ohun tí ifá mi ń sọ fún wa ni wípé ẹni tá à ń torí rẹ̀ dífá ó ní kò sí láàrin wa ń bí. òótọ́ ni ifá jáde torí ẹni tá a torí ẹ̀ wá hàn yín ilé ìwòsàn lọ́wọ́ àbáyé kò gbádùn. bẹ́ẹ̀ ni. ifá wa ń sọ fún wa wípé àfi tónítọ̀hún bá tó débí kóhun rẹ̀ káwọn fi ojú rinjú lọ̀rọ̀ tó lè tó sọ. bàbá ẹjọ ẹgbà míì kò ríran òun la ṣe gbé lọ sílé ìwòsàn. kò ríran. bẹ́ẹ̀ ni. ní bójú rẹ̀ ló fọ́ ṣé ẹsẹ̀ rẹ̀ rọ. aláàárẹ̀ á yàrá o bó bá domi wọn ò gbọ́n ni o bí ò bá lè débí ọ̀rọ̀ ò níyànjú o. ká débí bàbá. bá a bá domi sórí ilẹ̀ ọ̀gbọ̀n àbẹ̀tẹ̀ bá débí. ó dáa eré o. kò burú. ẹ ṣe àdúpẹ́ sà. ẹ ṣe fún wa. ẹ ṣe ó yà ó yà ó yà. ṣé o sí. ó wà ó màmí. jókòó. ṣé kò sí. màmí lálákọ̀ọ́kọ́ inú mi dùn wípé mo ní kẹ́ wá síbí ẹ̀dẹ̀ wá nítorí kí n lè tọrọ àforíjì lọ́wọ́ yín ni. màmí mo rí i pé inú yín ò dùn sí mi àtìgbà tí inú yín ò dẹ̀ ti dùn sí mi ni bísínẹ́sì mi ò ti rójú ni kò ti rọ́nà mọ́ gbogbo bísínẹ́sì mi ti dàrú èmi tó yẹ pé mi mówó nú owó tẹ́lẹ̀ ó di yí pé kí n máa sáré kiri kí n máa tọrọ kí n tó jẹ ìdí nìyẹn tí mo fi ní kí n ṣàlàyé ìrìn àjò mi fún yín. mami ṣe rí ìlú òyìnbó tí mo lọ tí mo dé tí ọlọ́run bá ṣe rí mi ò bá wọn ṣògùn owó mi ṣògùn owó ìlú òyìnbó tí mo lọ egbògi olóró ni mo bá àwọn ọ̀rẹ́ mi gbé lọ. Káyọ̀dé egbògi olóró. ṣé wá rí interest tó tọ́ sí mi tí wọ́n fún mi òun ni mo wá invest lórí business tó wá búyọ báyìí nítorí mo máa ń rántí ọ̀rọ̀ yín wípé tí nǹkan bá ń jóni lọ́wọ́ a máa fi ń jó nǹkan ni owó yẹn ni mo wá invest lórí business tó wá gbèrò tó di nǹkan tó di gbogbo tí mo ní yìí ṣùgbọ́n látìgbà tí mo rí pé tí ń bínú sí mi ní nǹkan ò ti dán mọ́rán fún mi mọ́ ìkan ò tó kan mọ́ lọ́wọ́ mi ì lè mówó mọ́nú owó gbogbo business mi ti dàrú ó ti rí rúdurùdu ìdí nìyẹn tí mo fi ní kí n wá bá yín tí mo ní kí n wá bẹ̀ yín wá mi ẹjọ́ torí Ọlọ́run ẹ dáríjì mi ẹ ṣàánú mi. Káyọ̀dé jókòó. màmá mi ẹ jẹ́ kí n wà bí ṣe wà yìí. èmi ò bínú sí ọ. màmá mi ẹ ń bínú. Káyọ̀dé ń ò bínú sí ọ tára rẹ mọ̀ ń sọ fún ọ bó kọ rí ò ṣe ní bàjẹ́ tí tèmi náà ní bàjẹ́ láriwo tí mò ń pa
torí mo nígbàgbọ́ pé àtẹ́lẹwọ́ ẹni ìtàn ní jẹ owó ẹni ní sì tún wá ẹni ṣe ẹ géńdé ni ọ tó o bá múra síṣẹ́ kò sígbà tó ò ní déèyàn ńlá àwọn òbí mi jẹ́ kí n mọ̀ wípé gbogbo ohun tá a bá jìyà fún ní tọ́jọ́ gbogbo ohun tá a bá fara ṣiṣẹ́ fún ìní pẹ́ lọ́wọ́ ẹni ìdí náà tèmi fi ń pariwo ọ̀dà náà gbà tó rè gbé egbògi olóró tó o bá ní bóró ní òbò tó bá ti pọ̀n mẹ́rù ńkọ́ ta ló fẹ́ pé kẹ́ mo ní mo lẹ́nì kankan fọlọ́run àdàgbé àdàfà látọjọ́ tó ti pẹ́ Káyọ̀dé mo fẹ́ kó o mọ nǹkan kan lónìí èmi ò lájẹ o mo ìsàjẹ́ ẹ̀ kódà ìran mi ò lájẹ rí gbogbo ìgbà mo sì ń gbàdúrà sọ́lọ́run mi pé tó bá kò ní kọ̀ọ̀la kí n gbàjẹ́ kí n filẹ̀ ṣaṣọ́búra bẹ́ẹ̀ ni èyí sì ní bá wọn gbà láéláé gbogbo tí mò ń sọ pátátára rẹ̀ mò ń sọ fún ọ ṣé wọn mọ̀ pé bọ́jà bá tú pátẹ́pátẹ́ nìkan ni ó kù wọn ní bọ́ bá burú tán yóò kù wọ́ nìkan ìwọ nìkan ni ó kù kò tó wá ní kù wọ́ nìkan torí yóò tún kù èmi náà mú ìdí náà tí mo fi ń pariwo òkèrè ló lójú jíjìn sí ti mẹ́kún sán bẹ́ẹ̀ ni ṣùgbọ́n inú mi dùn bó o ti jẹ́wọ́ o sì lò ó ti jáwọ́ nídìí ìwà pálapàla ọlọ́wọ́ àbá ńlá náà fún ọ ò ní ṣìṣe o ò ní ṣìrìn o ò ní tójú lẹ̀ mọ́lẹ̀ ọlọ́wọ́ àbá ṣe gbogbo ọ̀nà rẹ ní rere Káyọ̀dé ọlọ́run lànà fún ọ ò ní rásà ò sì ní rágó mọ́ gbogbo tó o bá ti ń dáwọ́ lé báyìí yóò wá máa yọrí sí rere ni ọ wà á bá àánú pàdé o aláàánú kan ṣo tó ju igba aláàánú lọ ọlọ́run Elédùmarè yóò bá ń gbé kú ọ. ṣé ṣàǹgbàgbọ́n ni àìṣá. ń gbájú ó wà tàmílì nítorí ó kú gangan òun ẹ̀rọ iṣẹ́ yẹn ó jẹ́ mẹ́sẹ̀njà yẹn ó jẹ́ gateman ó jẹ́ driver ó yà tí màá mọ́ wọlé fún mi. Anyway, máa bẹ bá dad mi sọ̀rọ̀ ṣé mo pé mo nífẹ̀ẹ́ mo dẹ̀ mọ̀ pé ó máa ṣe we will do something about it. kò fọkàn rẹ̀ balẹ̀. ọ̀tàn síbẹ̀ bá ti ń lọ as usual àmọ́ àwọn owó tí màá fi sápò. ó yẹ kó jẹ́rìí mi I will do that. Sorry for me 2 minutes mo fẹ́. Mo ti délé màá pè ẹ́ padà ó ṣe. Kí ló ń ṣe níbí? Èmi ni àbáyọ̀ mọ́ bàbá rakina ní ìsàlẹ̀ street. Mi ò ní mi ò mọ̀ ẹ́ etí ẹ̀ di ni o gbọ́n tí mo sọ ni. mi ní kí lorúkọ ẹ mo ní kí ló ń ṣe níbí. Can you hear me? Yes sir. mo ní kí ló ń ṣe níbí. Look, the last time tí mo bá àwọ̀ pẹ̀lú ọmọdé nísàlẹ̀ I told you something ṣóṣì rántí. mo ní mi ò fẹ́ ìwọ pẹ̀lú ọmọ mi mọ́ but today you are so bold o tún wá sí apartment mi ó bá láyà o. Who are you? mo rántí ń sìn sáà. Okay. Pé kẹ́ni kí n máa wọlé. I see. No, listen. Sórí nǹkan tí wà tí kò yí ẹ, má dẹ̀ láyé ẹ. Nítorí pé kò ṣàlàyé fún ẹ. Ó débi sí olóhùn ọmọ bàbá dry cleaner. It's a lie. Ọmọ alágbàfọ̀ ni. And apart from that, ọmọ alágbe lásánlàsán ni. Tó bá tiẹ̀ jẹ́ alágbe tó jẹ́ owó gidi, ìbásàn. Àwọn alágbe tọrọ kọ́bọ̀. Ìyẹn léyìí, ṣé òun ló tẹ̀lé káàkiri? Bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ kí ní àgbẹ́kẹ̀lé ẹ̀ o níṣẹ́ lọ́wọ́ o ní anything o dẹ̀ fẹ́ fẹ́ ọmọ tèmi. It's not possible. Now listen and listen for good. For the last time òṣì tó ń bá ọ káàkiri àwọn ègún burúkú tó ti wà nídìílé yìí má kúrò mọ́ ọmọ tèmi. Okay? I don't want to see you here again.
Can you hear me? Good. owó lọ́wọ́ yóò ní ẹnu ọdún ọmọ olófìfọ́ òṣì ló ń jẹ́ta ní bàbá Ọ̀gá o, òwèrè olè fẹ́ fẹ́ yàwó, ọ̀fẹ́ ṣe ànáró èmi, mo tálí kan, ìdí. orí inú mi má ṣe níta ló ṣe Èdùà mo bẹ̀ ọ́. má má jẹ́ ṣìṣọ́ àṣírí bíbò jẹ́ká ṣírí ọba ní bá ṣírí ọba olúwa ní bá bàbá kó mo pè kí ló tẹ̀ tí yanjú kíní látàrọ. parí kíni ẹ mọ́ tẹ́ gbé wá ni ajẹ́rẹ́ lẹ gbé wá ọ̀nà tó ti lu méje ni wo ó kù méjì tí wọ́n lẹ̀. bàbá but a sọ fún yín tẹ́lẹ̀ náà plan appointment ẹ wò pé táìmù ti lọ ni. bọ́jọ́ bá lọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe sùúrù ni a sọ fún ọpọ́nà méje nìkan ti lu ó kù méjì mo ti dín márùn sùúrù ni kẹ́ ẹ ṣe o ẹ gbọ́. ó máa bẹ́tà kí n gbé kí n dúró kí n gbà. ìyẹn máa bẹ́tà. mọ́jọ́ ẹ padà wá ni nínú kó o dúró ló ti mọ̀ ní mi la kì í sì ṣe tí mo lè ṣe wìtìwìtì bọ́ba tún já ní tiẹ̀ lèmi ní ìhùn sí dáadáa ẹ padà wá. ká padà wá. ẹ ti bá a ṣe o ẹ tètè ṣe. ìbànújẹ́ bí ọba ẹ̀kẹ́gbẹ́ ẹ̀tẹ́ máyẹ̀lé èmi ọ̀mù àpèrè orí máa gbọ́ tòwúrọ̀ tọ̀sán talẹ́ mi kó yege. ojú mi á ríre etí mi á gbóhùn kétí mi gbóhùn ayọ̀ mi á dára àdúrà wa ṣe bọ́ fàṣẹ sí abiyamọ orí mi máa kọ̀rẹ́ kẹsẹ̀. Àbáyọ̀mí ṣé ò sí àtọ̀hún ni mo ti ń wò ọwọ́ àlọ́ fámíà kí ló dé tó bẹ́ẹ̀. bàbá ṣé lóòótọ́ nípa ẹ tó wáyé tí ò lówó ayé ìyá ayé òṣì ayé àdánù ló wà. àròkàn nífẹ̀ẹ́ kún àsundà o àìlówó lọ́wọ́ bàbá àjáyà owó ní sọ ẹ̀gbọ́n dàbúrò a sì sọ ọmọdé ẹrú ẹgbẹ́ ṣé mọ́tàn ọ́ béèyàn bá wálé ayé ìdí òlò lọ ayé òṣì ayé òfò ayé àdánù gbáà ni. àwọn ọmọ pé bí ó ti rí nìyí àmọ́ pé bí ó ti rí nìyí àbá ti já mọ́tí látàárọ̀ ó di ìrọ̀lẹ́ tán nǹkan yíwọ́ máa lọ òrí abáyé ìrọ̀lẹ́ rọ̀ tán a ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ẹrù láǹbù rẹ̀ dà ọdọọjú alẹ́ kí bẹ́ẹ̀dì tó gan máa lórí àmọ́ bí wọ́n ṣe wà yìí ké pẹ́jù fún ọ o bọ́ bá sì tún lè tẹpá mọ́ṣẹ́ kò ṣeé ṣe kówó dé ìwé bírù mi bá mọ̀ pé bí ó ti rí nìyí ẹ ti wá wọ́rọ̀ kan fi ṣàdá ìyá wa jẹ́ nǹkan rí ni. ẹ ti wá wọ̀rọ̀ kan fi ṣàdá. ìgbódì gágá òkùnkùn bírímù adíá fún òṣèré máa gà níjó ojú ń páwo òṣèré máa gà lóhun ò rí jẹ òun ò rí mu Ọ̀rúnmìlà wá pé bá ò kánjú ire ayọ̀ máa dé Ọ̀rúnmìlà pé bá ò kánjú ire ayọ̀ sì ń bọ̀ òṣèré máa gà ní ìjọ wo nílẹ̀ máa mọ́ ìjọ wo gan-an lòrùn ọ̀ràn sáyé ohun ọwọ́ òun ò tó òṣè màgání máa sì fi gọ̀gọ̀ fà á lẹ́sẹ̀ ó wàá fi gọ̀gọ̀ fà á tán ohun burúkú wá ń já lóhun burúkú ohun burúkú ń já lóhun burúkú Ọ̀rúnmìlà wá pé bá ò kánjú o ire ayọ̀ sì ń bọ̀ bá ò kánjú ire ayọ̀ máa dé. Ìkìlọ̀ mi rèé o. bọ́rọ̀ ọ̀hún ti rí nù o kí ló fi á ṣe. ẹ wo bàbá gbogbo ìkìlọ̀ yìí ò ń ṣe tèmi ẹ má bínú mo ní láti lówó lọ́wọ́ mo ní láti kó ònú iṣẹ́ yìí wọ́n yọ̀rọ̀ mẹ́ta ohun tó ṣìnà sọ. tó bá ṣe pé bọ́ọ̀ ti fẹ́ nu kò burú irú oríwo gan lọ́wọ́ adélé ikú tó bá rí ìbàjẹ́ gbígbé àbí tútù ṣé o bá rí àṣírí bíbò
òṣòlẹ̀ láṣẹ fún ọ. àṣírí bíbò òṣòlẹ̀. àkọ́kọ́ nínú àṣírí bíbò òṣòlẹ̀ tá a máa ń ṣe àwọn ìbejì méjì là máa ń lò àgbẹ̀lẹ̀ àbá kí wọn bọ́ọ̀lù ọ̀yẹ̀ tá a bá ti lè rí ọ̀ mọ́lẹ̀ owó dẹnu o. ìbejì méjì. bẹ́ẹ̀ ni kódà nǹkan a máa ń lo àfin náà ìbáàjáfin ọkùnrin o àbáfin obìnrin a máa ń lò ọ́. èmi sì tún wà tá a bá ti pè lóṣẹ́ ìta ṣetán olólùfẹ́ ní máa ràn ní lọ́wọ́ lórí rẹ̀. wọ̀mí ọtí níyàwó ńlé. rárá mi tí níyàwó àwọn ọmọ láfẹ̀sọ́nà. àfẹ̀sọ́nà rẹ̀ ò náà dá èkó rẹ̀ àti èkó ìyá rẹ̀ lọ́ọ́ wà wáyìn tó o bá ti múyùn dé báyìí nǹkan á parí iṣẹ́ lórí rẹ̀ àmọ́ o tó o bá ti sùn lójú àlá rẹ̀ ọmọ rí òjijì obìnrin kan ńlọ ọmọ bá láṣepọ̀ àbáyọ mi ò tí bẹ́ẹ̀ báyìí lè ṣẹlẹ̀ sìkìtì owó dé bá nù o kò jẹ́ bó ti jẹ́ o. ẹ rí oògùn owó tí arákùnrin yìí lọ ṣe òun ló fa oríṣiríṣi àjálù tó ń ṣẹlẹ̀ sí ṣé ẹ wá rí ìránṣẹ́ òjijì tí ń bá láṣepọ̀ lójoojúmọ́ ìyàwó rẹ̀ yìí ni o. mọ́tò àbáyọ̀mí àbáyọ̀mí gbọ́ ó lè sọ̀rọ̀ mami mami àgbà fọ́. ẹbí ò mọ abájọ àbáyẹ ń béèrè orúkọ ìyàwó mi àti orúkọ ìyá ìyàwó mi lọ́jọ́ yẹn lọ́hùn èmi ò mọ̀ pé ìyá mi náà fẹ́ lò fúnṣẹ́ náà. ó béèrè orúkọ mi náà. wọ́n béèrè. ṣé ẹ rí ìránṣẹ́ òjijì òun ló fa ìrànmọ bí ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ bá wá gbàgbé ọmọ obìnrin ìjọsí tó ṣaláìsí àtòun àtọmọ ìránṣẹ́ òjijì náà ló fà á wá rẹni tó dúró tẹ̀ ń wò yìí kòròfo lásán ayé àtọ̀run ni. orí mi o. àbáyọ̀mí ṣẹ̀sùn ìfẹ́ tí mo ní sí ẹ̀rẹ́. ìdúkọ̀. àmọ́ mi wọ́n sọ mí di kòròfo. ìkànnì ẹ ọyọ mi ìkànnì ẹ ọbalọmọ ẹgbẹnu òṣì sọhùn ẹgbẹnu rádaràdà sọhùn kẹyẹ ká sọ̀rọ̀ gidi jàre. ẹ wo ẹ ní sùúrù ìyá ìṣẹ́ tó bímọ òṣì àjàláta náà ṣẹ́yìn náà kọ ibà ìnísí abilé ayé ìkọlẹ̀ wà ńgbà tẹ́ bẹ̀rẹ̀ sí sọ pé ọmọ mi ló ń ṣe ọmọ yín iṣẹ́ rí ilẹ̀ bá iṣẹ́ rójú ayé iṣẹ́ ẹ wo nǹkan kan gbọ́dọ̀ ṣọmọ tèmi o tí ẹ bá fẹ́ kó kú méjì ò bọ́ lọ́hùn náà ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ọmọ mi ẹ wá nǹkan ṣe sí o. ẹ wo ẹ ṣe sùúrù o orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ o ohun tèmi rò pé ó kù tẹ́ ẹ ṣe ni pé kẹ́ ẹ wá ẹni tó bá ṣoògùn lọ kẹ́ lè wá túnṣe sọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ yìí o èyí tèmi rí sínú. wàhálà wà. kí ni wàhálà tó ń bẹ bẹ. àfẹ́mù wọ́n irú wàhálà wo ló ń tún sọ jọ nítorí ọlọ́run inú òkùnkùn ló fẹ́ everybody sí now including èmi tí mo jẹ́ kó rí kó sọ ẹ̀gọ́ mi ìmọ̀ nǹkan kan pa gbogbo tó ń sọ látàárọ̀ yìí ju bá wa tàn mọ́lẹ̀ sí kó jẹ́ kí gbogbo akó ń bíbá yìí now. ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí Yéwándé ṣaláìsí pẹ̀lú ọmọ ó rú mi lójú mo bá ní kí n lọ fi tó bàbá létí bóyá ó lè tàn mọ́lẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ fún mi ibẹ̀ ni mo ti wá mọ̀ pé bàbá ti kú. orí mi ò bàbá ẹ gbà mí ẹjọ́ ẹ má jọmọ lọmọ okú sí mi lọ́rùn ẹjọ́ kí lẹ lè ṣe torí Ọlọ́run ẹ ṣàánú mi. ẹgbẹ́ nu dákẹ́kẹ́ yẹn ká sọ̀rọ̀ gidi ẹ já sọ bàbá ẹ ṣàánú ẹ ní ẹ wo nǹkan kò gbọdọ̀ ṣọmọ mi ọmọ mi ṣe pàtàkì sí mi ẹ ṣàánú mi. ṣe rí ọ̀nà àbáyọ kan ṣoṣo tó kù òun ni pé kí arákùnrin kó lọ sọ́dọ̀ ẹni tó bá ṣiṣẹ́
èrè tí wọ́n fi ṣiṣẹ́ fún kó lọ gbé wá o. ṣé pé ẹni tó gbé ẹ̀fọ́ ó lè ríran gbèrè. ó ràn létí ìsọ̀ yóò dẹ̀ sọ sí lọ́kàn bó bá ti débẹ̀ èrè tí ọkàn rẹ̀ bá yàn tó pé kó fọwọ́ lé bó bá ti fọwọ́ lé òun ni kó mọ̀ gbé bọ̀. Jọba Jọsífà ẹni délé kẹlẹkẹlẹ ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù. Báwo bá wa ṣe jẹ́ bí? Orí mi o. Ìparamọ́ ẹ̀jẹ̀ àríbí kọjá ẹ̀jẹ̀ àríbí kọjá ìparamọ́ bá a fa ṣòkòtò rẹ̀ sókè. Ẹgbẹ́rẹ́ mọ̀ ní. Ẹgbẹ́rẹ́ mọ̀ mọ̀ dúró. Kólólà. Ọmọ jókòó kòròkòrò ẹjọ́ tẹ̀lé wa pọ̀ síbẹ̀. Ìyàfẹ́ ló jẹ́ yìí. Mo ní wíwú bí ẹnu ọ̀ka ẹni. Ìfẹ́ ni o. Ọkọ mi ṣọ́ra ń jẹ báyìí. Oná sọ ẹ́ di kòròfo. Ẹ gbọ́dọ̀ mọ́ gbére wa o. Ẹ gbére wa o. ṣe mọ̀ pé yóò gbé mi kí n là láì mọ̀ pàkànjú tùlú ọ̀rọ̀ kì yóò jẹ̀rìn kan lọ. Òtútù ló mú mi ẹ̀sà ránṣẹ́. ẹ ti débẹ̀ tán ibẹ̀ yẹn ni ibẹ̀ bá ti páàkì síbi igi ọ̀kan yìí ẹ wọ ẹgbẹ́ báyìí ibẹ̀ lọ lórí dé. Ìrírí ọwọ́ ṣojú mi kò rọ́ ṣojú mi. Ìrírí ọ̀la ó là mí mọ̀kẹ́ èmọ̀ rẹ̀ ó ẹni rí mi ẹ̀wà kọ́gbọ́n. Ìrírí ọwọ́ ṣojú mi kò rọ́ ṣojú mi. Ìrírí ọ̀la ó là mí mọ̀kẹ́ èmọ̀ rẹ̀ ẹni rí mi ẹ̀fọ́ yìí kọ́gbọ́n. Mo ṣe bí burú jí ajínigbé sọ́mọ o ó tọ́ mi lẹ́nu o ó fòfò ṣèkejì kọrin. Ìwà ń wára ọba jáàmù mọ́ pé tútù ẹ̀jẹ̀ ló ń gbà ojú dàpá orí múra èlé ròde mọ́. Ìrírí ọwọ́ ṣojú mi kò ìṣẹ̀dá mi má máa gbà wọlé rí. Ẹ máa wọlé ọ. Bùdá báyìí, kí ló tẹ̀ dùn ọ́n? Fádà rè. Fádà èmi ni bùdá. Fádà rè. Ẹ máa wọlé. Ò ṣe jèrè. Mi ò ríran ní jèrè. Kí ló ṣe yín lójú? Bá ṣe rí nìyẹn. Iṣẹ́ tí bàbá ṣe fún mi òun ló ṣokùnfà ẹ̀. Wọ́n dẹ̀ ní èrè tán fi iṣẹ́ yẹn ló lè tọ́nà gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀. Èrè yẹn la wá fún báyìí jọba àgbéjáde jọ. Èrè. Èrè. Kò máa sí èrè kankan nílé yìí mọ́. Gbogbo èrè tó wà nílé yìí ni mo ti tà látìgbà tí bàbá mi ti kú. Wo jọ àbúrò torí Ọlọ́run má ṣeré kéré o jọ nítorí Ọlọ́run sórí òde níbo lẹni tó ta èrè yìí fún gan ibo ló ń gbé gangan àti pé ìjọ tó oṣù tẹ̀lé mú wa débẹ̀ wọ́n sórí tó bá jẹ́ tó mo ní láti fún ẹ ní anything o tí mo ní anything ni màá fún ẹ jọ torí Ọlọ́run o jọ. Onítọ̀hún ò gbé lágbègbè yìí. Ayé mi o. Àfọ̀rọ̀mọ̀ kó má ti dé ìlú ọba. Mo ríre. Ṣé fẹ́ràn ṣe wà mẹ́ẹ̀ Fádà rè? Mo wà ń bí. Ó wà mí níṣó ń gbọ́ mi. Mo ń gbọ́. Ó ṣe jọ júwe ibi tí ẹni yẹn ń gbé fún wa ó ṣeé ṣe kó má ì tí travel àwọn á máa wá lọ jọ. Ó lè má ì lọ jọ. Ó dà mọ́ ń bọ̀. Mo ṣe mọ̀ pé yóò gbé mi kí n là láì mọ̀ pàkànjú tùlú ọ̀rọ̀ kì yóò jẹ̀rìn kan lọ. Òtútù ló mú mi ẹ̀sà rọ̀ ṣẹ́ ráyé àsùnkù iná tó kù kígbe. O ṣé ọmọ mi á dáa fún ẹ. Ṣé o? Ẹ kú dúró. Màá lẹ́mà. Sẹ́yìn ni ẹlẹ́ ń béèrè Káyọ̀dé. Bẹ́ẹ̀ ni mà. Ṣé kò ṣòro? Kò sí mà, àwárí ni mà.
káyọ̀dé ò sí nítòsí káyọ̀dé ti padà lu ọba èyí tó sì lọ lọ́tà ẹ̀ oníkanrin kése ni o kì í ṣe tikú kì í ṣe tàrùn yọ pé ò tó dé. Oh my God. ẹ kí ló dé ìyá wa. orí mi o. kí ló dé ẹ sọ fún mi. pé a lè rí. ẹ lè rí o kí ni ń tó ṣẹlẹ̀ ọ̀nà ẹ̀ jìn arákùnrin ìwọ sọ̀rọ̀. ẹ já máa lọ. ẹ jọ ṣé pé. a ní ẹ wá aṣọ tó dé fún mi ẹ wá. ẹ má wọrí màá á padà yọjú sí ẹ já lọ mọ́ mi. orí mi o. Màmí kí ló dé? O Àbáyọ̀ má fún ẹ ní problem kò sí ọkọ màmí ẹ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún kó bí báyìí. wo àmàrí o wọn ló ti lọ sílùú òyìnbó o wọn ní kò tiẹ̀ wá sọ pé gbà báyìí ló máa dé. wàhálà rẹ màmí wàhálà rẹ. ẹ wo kò sí wàhálà kankan ẹ jọ màmí ẹ wọlé mọ́mí ẹ wọlé mọ́mí ẹ jọ. wàhálà rẹ o wàhálà rẹ o wàhálà rẹ o wàhálà rẹ o màmí wàhálà rẹ o. jí ajínigbé sọ́mọ o ó tọ́ mi lẹ́nu o ó fòfò ṣèkejì kọrin ìwà ń wára ọba jámù mọ́ pé tútù ẹ̀jẹ̀ ló ń gbà ojú dàpá orí múra èlé ròde máa. wàhálà gidi ni o wàhálà gidi ni ẹ wò tí ẹ bá kọ̀ tí ẹ gbé èrè òjijì wá àbákúláṣọ ewúrẹ́ o ẹ rí ìránṣẹ́bìnrin yìí àtàbáyọ̀mí bí wọ́n ṣe pa kulẹ̀ rí. Àbáyọ̀mí ohun tí mi ò mọ̀ ṣe ti bí ẹ̀rọ pàkànjú tùlú ọ̀rọ̀ kì yóò jẹ̀rìn kan lọ. òtútù ló mú mi ẹ̀sàárọ̀ ó ṣe ráyé. àsùnkù iná tó kùn kígbe ẹ̀kọ́ ọgbọ́n. ìrírí ọwọ́ ṣojú mi kò ró. ìrírí ọ̀la ó là mí mọ̀kè. èmọ̀ rẹ̀ ó èmọ̀ rẹ̀ ó. ẹni rí mi ẹ̀wà kọ́gbọ́n. ìrírí ọwọ́ ṣojú mi kò ró. ṣojú mi ìrírí ọ̀la ó là mí mọ̀kè. èmọ̀ rẹ̀ ó. ẹni rí mi ẹ̀fẹ̀ yìí kọ́gbọ́n. mo ṣe bí burú jí ajínigbé sọ́mọ o ó tọ́ mi lẹ́nu o ó fòfò ṣèkejì kọrin.